nǹkan dé mọ́wọ̀lú Joseph Ajégbà yìnbọn pa ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ nílùú Ikun-Akokoo. Ó lóun ká níbi tó ti ń kó ìbásùn fún àfẹ́sọ́nà òun, bẹ́ẹ̀ ló mọ̀ pé òun lè yọ ẹyin ojú òun fún ọmọbìnrin náà. Bíi kàyéfì bí èèmọ̀ lọ̀rọ̀ ọ̀hún náà rí lákòókò tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ṣàfihàn ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Joseph Ajégbà, ẹni tí ọwọ́ tẹ̀ fún ẹ̀sùn pé ó ṣínà ìbọn bolẹ̀ fún ọkùnrin kan tó ká pẹ̀lú àlè ọ̀rẹ́bìnrin rẹ̀ ní agbègbè Àkókó níjọba ìbílẹ̀ Gúúsù Àkókó nípínlẹ̀ Ondo. Àfúrásì ẹni tó jẹ́ pé ọdẹ nínú igbó ni òun náà yìnbọn fún ọkùnrin ẹgbẹ́ rẹ̀ tóun náà jẹ́ ọdẹ ní ẹsẹ̀ nítorí ó bá ọ̀rẹ́bìnrin rẹ̀ ní àjọṣepọ̀. Nígbà tó ń ṣàfihàn àfúrásì náà, kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Ayọ̀bámi Ọládipúpọ̀ ní oṣù tó kọjá ní ọwọ́ tẹ Joseph lórí ẹ̀sùn náà. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé ẹni tó fi ara káṣá ìbọn yìí lọ sílé ọ̀rẹ́bìnrin rẹ̀, ẹni tí kò tíì sí nílé ọkọ kankan, tí kò sì ní ọkọ kankan tó ti gbé e gẹ́gẹ́ bí aya sílé. Ó ní ọkùnrin míì tórúkọ rẹ̀ ń jẹ́ Joseph Ajégbà, ẹni ọdún 38 tí òun náà fẹ́ obìnrin yìí, bá ọkùnrin mìíràn pàdé níbẹ̀, ìyẹn nílé ọ̀rẹ́bìnrin rẹ̀ yìí. Kọmíṣánná ọlọ́pàá náà tẹ̀síwájú pé bí Joseph ṣe rí ọkùnrin míì lórí ibùsùn ni afurasí náà lọ gbé ìbọn tó sì yìn fún un lẹ́sẹ̀ láti ojú fèrèsé. Ó ní ṣùgbọ́n ṣá o, òṣèkàtàn tẹsẹ̀ mọ́rìn, àṣeburúkú ẹ̀kú ara ní fún. Ọwọ́ tẹ afurasí náà pẹ̀lú ìbọn ọwọ́ rẹ̀ tí ẹni tí ìbọn náà ń bà sì ti wà nílé ìwòsàn níbi tí ó ti ń gba ìtọ́jú. Nígbà tí kọmíṣánná ọlọ́pàá náà bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ó ṣàlàyé pé afurasí náà ní ó jẹ́ ohun tí ó bà òun lọ́kàn jẹ́ pé akẹgbẹ́ òun bá ọ̀rẹ́bìnrin òun sùn. Ó ní òun lọ oko dé, ó wá ní òun ní kí òun lọ lépa lọ sí ilé olólùfẹ́ òun láti lọ nàjú díẹ̀. Ó ní ṣùgbọ́n títì ni òun bá ilẹ̀kùn ibẹ̀. Ó ní bí òun ṣe yọjú lójú fèrèsé ni òun rí akẹgbẹ́ òun tó jẹ́ ọkùnrin pẹ̀lú ọ̀rẹ́bìnrin òun. Ó ní nítorí ìdí èyí inú bí òun gidi gan, ó dẹ̀ jẹ́ ìbànújẹ́ àti ọgbẹ́ ọkàn fóun pé òun rí ọkùnrin míì pẹ̀lú ọ̀rẹ́bìnrin òun. Ó ní nítorí ìdí èyí ni òun fi yin ìbọn ọwọ́ òun fún un lẹ́sẹ̀. Bákan náà níléeṣẹ́ ọlọ́pàá tún ṣe àfihàn ọmọ ọdún 17 Philip Emmanuel, ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ó lọ́wọ́ nínú ikú arábìnrin kan Deborah Adeni. Deborah ni wọ́n ṣekú pa sí ilé rẹ̀ nílùú Àkúrẹ́. Gẹ́gẹ́ bí kọmíṣánná náà ṣe ṣàlàyé, Emmanuel jẹ́ ọ̀kan lára òṣìṣẹ́ olóògbé kó tó jáde láyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún 2024. Emmanuel àti dẹ́rẹ́bà olóògbé náà wọ́n lẹ̀dí àpò pọ̀ láti ṣekú pa olóògbé yìí. Lẹ́yìn tí wọ́n pa á, wọ́n jí ATM rẹ̀, wọ́n sì ń yọ owó nínú àpò àsùnwọ̀n ìfowópamọ́sí rẹ̀, léyìí tí wọ́n ti yọ owó tí ó tó $1,60 náírà. Bó tilẹ̀ jẹ́ pé dẹ́rẹ́bà ti sá lọ, tí ìrètí sì wà pé ọwọ́ máa tẹ̀ láìpẹ́, ṣùgbọ́n ṣá Emmanuel ti wà lákọlò àwọn ọlọ́pàá láìpẹ́ láìjìnà. àjò làǹbàpà lábẹ́ òfin. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ti ń jábọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. Top Farm Foods, àwọn oúnjẹ tiwantiwa aṣaralóore. Top Farm Foods ń ṣaralóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour, èrè gbẹrẹfun, rice flour, ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap, ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa, tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀. Ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jíwọ̀n 1 kg, 2 kg, 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. Àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nigeria tó fi dórí àwọn African stores, ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. Ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo
ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.